chairman ṣùgbọ́n nígbà tí wọ́n yan tí wọ́n Síjú Adé padà wá jọba wọ́n dá ipò agbára padà sọ́wọ́ Síjú Adé torí wọ́n ń sọ̀rọ̀ nípa orí àga yẹn ni kì í ṣe ẹni tó ń bọ̀ ńbẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ àga yẹn gan ni wọ́n ń sọ̀rọ̀ ibi tínú ti bí Ọba Lamid Adéyẹmí rèé ẹ jẹ́ kí èmi àti ẹ jẹ́ ká tún padà ká tún lọ gbọ́ gbẹ̀ǹbẹ̀ ọ̀rọ̀ bọ̀ lónìí ẹ sì rí wípé alálàlà olù àkùtùkù òyàn. If not because of him, Ọba Lamid Adéyẹmí ò ní jọba because ṣe pé òfin ní ilẹ̀ Yorùbá tí ọba kò bá kú sórí oyè ìran ò lè jẹ ọba mọ́. Ìwé dẹ̀ ti tó ní bàbá Lamid. Ní ilẹ̀ Yorùbá tí ọba kan ò bá kú sórí oyè ìran ọba òun ò tún jẹ mọ́ láéláé wọ́n dẹ̀ dethrone bàbá tó bí Lamid Adéyẹmí ni ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ ti fa gbùrù ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ ti fa gbùrù ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ ti fa gbùrù òfin ní ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí tí ọba yẹn ò bá ti kú sórí oyè ìran wọn ò tún jọba mọ́ láéláé wọ́n dẹ̀ dethrone bàbá tó bí Lamid Adéyẹmí ni wọ́n dethrone ẹ̀ ni ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló jẹ́ kí Ọba Lamid Adéyẹmí padà wá rí Aláàfin Ọ̀yọ́ jẹ nítorí pé àwọn Ọ̀yọ́mèsì wọ́n ti yan Aláàfin tí ó fẹ́ jọba wọ́n ti yan Aláàfin o Aláàfin tí ó jọba àwọn Ọ̀yọ́mèsì ti mú àwọn Ọ̀yọ́mèsì ti yàn án ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló jẹ́ kí Lamid kó wá rí adédé ẹ wá lọ gbọ́ ìdí tó fi Ọba Lamid tó fi padà sórí àlééfà Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tí bàbá ẹ̀ tí wọ́n ti yọ kúrò lóyè tí wọ́n rọ bàbá ẹ̀ lóyè tí ó sì yẹ kí ìran ìdílé ẹ̀ tí ò yẹ kó jẹ mọ́ láéláé gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ nílé ìjẹ Ọba Lamid Adéyẹmí tẹ́ jẹ́ fámìlì wọn tẹ́ jẹ́ bí wọn níṣẹ́ ló yẹ kẹ́ ẹ máa lọ bọ̀ wá nífẹ̀ẹ́ kò yẹ kẹ́ ẹ máa bú wa ó yẹ kẹ́ ẹ lọ máa bọ̀ wá nífẹ̀ẹ́ ni torí àwa ni ò jẹ́ kí adé sípò nínú ìdílé yín láéláé ẹ wá lọ bọ̀. Awólọ́wọ̀ náà ti kọ síbẹ̀ wípé ìran wọn ò gbọdọ̀ jẹ ọba mọ́ kí náà dẹ̀ lè ṣe pé kí ni ó gbàgbọ́ lọ tí wọ́n tíra gbogbo ọ̀nà wọ́n ti yan ọba tó máa jẹ́ kí ni ẹ̀bá Ọba Lamid sáré kiri pé kí ni so kí lórúkọ máa ti jẹ gómìnà Western Region nígbà yìí. Adéyínká Adébáyọ̀ ló ránṣẹ́ sí Prince Ogunade Síjú Adé wípé kí làwọn lè ṣe Prince Lamid ló fẹ́ jẹ ọba lọ́yọ̀ Ọba Síjú Adé níjọ létí táwọn lè ṣe òní wípé tí bàbá ò bá sílé wọn á sáré jẹ ọba yẹn ọdún ti pé wọn dé kí ló fẹ́ ṣe olóò fẹ́ ṣe birthday bàbá rẹ̀ ní father of the day ìyá ni mother of the day òun ò ní ṣe Nàìjíríà London ti máa ṣe ní bàbá ṣe lọ sí bó ṣe láti kẹta bàbá bí bàbá ṣe lọ sí London yẹn fún bẹ́ẹ̀ kí bàbá tó dé ti fi bàbá tó jẹ ọba ọdún fún ní láti senate. ẹ̀yin ará Ọ̀yọ́ health market mo tún dé sí i lọ́rùn gẹ́gẹ́ bí n tà ń sọ lọ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o Ọba Lamid Adéyẹmí ìbámu ti rí oyè Aláàfin jẹ ọpẹ́lọpẹ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ẹni tó jẹ́ gọ́fúnà Western Region nígbà náà Adéyínká Adébáyọ̀ òun ló pe Ọọ̀ni Prince Ọọ̀ni wípé ọ̀nà wo làwọn lè gbà tí Ọba Lamid fi lè rí oyè torí pé tí ò bá fi lè rí oyè yìí jẹ lásìkò yìí torí pé àwọn Ọ̀yọ́mèsì ti yan ọba àwọn Ọ̀yọ́mèsì ti kí ni o wọ́n ti yan ọba ṣùgbọ́n Ọba Lamid ń sáré káàkiri pé tó bá fi mú un tóun bá fi lè rí ọba yìí jẹ níbí á jẹ́ pé ìdílé òun ò jọba mọ́ nìyẹn ó wá ń sáré káàkiri òun ló wá lọ sábà gọ́fúnà Western Region nígbà náà Adéyínká Adébáyọ̀ ló wá ní kò sí tóun lè ṣe o àyàfi tóun bá padà sífẹ̀ káwọn lọ bá Ọọ̀ni wọ́n wá lọ bá Ọọ̀ni ló wá sọ wípé n tóun máa ṣe leléyìí ẹ wo bí tí Ilé Ifẹ̀ ti gbà ràn yín lọ́wọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ wo bí tí Ilé Ifẹ̀ tá a ti gbà tá a ti ṣàánú yín tá a jẹ́ kí adé ó sì kúrò tẹ́ ẹ tún wá gbógun ti Ilé Ifẹ̀ alálẹ̀ ó sì dáa fún yín o alálẹ̀ yóò dáa fún yín
Orí ọba Prince Adéyẹmí wá sọ pé ó dá tó bá rí bẹ́ẹ̀ òun fẹ́ ṣe ọjọ́ ìbí òun ò ní ṣe nílé Ifẹ̀ òun lọ ṣe ní London. Awólọ́wọ̀ òun ni father of the day, ìyàwó ẹ̀ òun ni mother of the day. Àmọ́ tóun bá ti lọ ṣe ní London kóun tó dé kí wọ́n ti yan kí wọ́n ti fi adé kí wọ́n ti fi Lámídì ọba Adéyẹmí kan ti fi jọba. Ọọ̀ni ló wá ra tíkẹ́ẹ̀tì Awólọ́wọ̀ àti ìyàwó ẹ̀ lọ sí London fún bẹ́ẹ̀dì ẹ̀ tó yẹ kó ṣe ní Nàìjíríà. Ó wá gbé bẹ́ẹ̀dì yẹn lọ sí London. Ó wá gbé bẹ́ẹ̀dì yẹn ó wá gbé lọ sí London. Ọọ̀ni wá lọ ṣe bẹ́ẹ̀dì yẹn ní London. Kí Ọọ̀ni tó dé kí wọ́n tó padà dé wọ́n ti fi ọba Lámídì Adéyẹmí wọ́n ti fi jọba. Ohun tó dẹ̀ wà nínú ìwé tí Awólọ́wọ̀ kọ ni wípé ìran wọn ò tún gbọdọ̀ jọba mọ́ láéláé. Wọ́n tún yẹ pé níṣe ni wọ́n dì tó níṣe wọ́n lé bàbá ẹ̀ kó lórí oyè. Àmọ́ kí ni ìfẹ́ ṣe? Ìfẹ́ yí kíní yẹn padà fún Aláàfin. Ó dẹ̀ ń ṣẹlẹ̀ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ bá míì ni wọ́n tọ́lọ́ba. Àmọ́ tí wọ́n bá ti jẹ́ ó dà kóòtù gan ò ní lè yọ wọ́n. Ifẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ that ideology láti lè fi escape ọba Adéyẹmí ìyẹn Lámídì kí oyè jíjẹ ọba jíjẹ kó má padà wá parun ìdílé wọn. Ifẹ̀ ọ̀hún náà lẹ́tún wá dojúkọ lọ. Ifẹ̀ ọ̀hún ó náà ní Àlùmọ́rúfù wá lanu gbàgà tó ní kí Ọọ̀ni ó mọ̀ pé rẹ̀ ní olórí aládé mọ́ ẹ má gbọ́ máa lè. Mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ yín Àlùmọ́rúfù mo sì ń bọ̀ bá a ṣe close tó mo ṣe máa wọ yín. Ẹ̀yin náà wo oore tí Ifẹ̀ ṣe fún yín ẹ̀yin ará Ọ̀yọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́mọ ọba Àlùmọ́rúfù sọ pé níjà Adéyẹmí bá ní ẹ sórí pé oore ta lè ṣe fún yín Àlùmọ́rúfù tó bá yẹ pé níjà Adéyẹmí bá ní ọ tó náà jọmọ ọba gẹ́gẹ́ bó ṣe jọmọ ọba sórí pé oore la ṣe fún yín. Oore ni Ifẹ̀ ṣe fún yín ẹ wá fẹ́ bíbí sàn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ní tuta ń bá bọ̀. ṣé Aláàfin gan tó ọ̀rọ̀ gúnlẹ̀ tó jẹ́ àkọ́bí lọ́kùnrin àdúgbò parí tó àbígbẹ̀yìn Oòduà ní. ṣé èyí sọ ọmọ Oòduà ìjẹ́ sọ ọmọ Oòduà ọ̀rọ̀ gún ọmọ Oòduà ló ọ̀rọ̀ láti àjà rẹ̀ ọ̀rọ̀ ìbò disgrace ọ̀rọ̀ gúnlẹ̀ ìjọba láti. kàn ṣe ọba wo ni o disgrace àbórí ẹ̀ ti yí ni. ọba wo ni ó rí kábíyèsí sọ lánàá bó ṣe kábíyèsí kú ọba mọ́kànlá lọ síbẹ̀ yìí ọ̀rọ̀ gúnlẹ̀ kan náà jẹ́ kí mọ́tò ìwọlé. àdúgbò wa tó tẹ̀lé Ọọ̀ni ọmọ dúró ni kò sẹ́ni tó ní ìjókòó ẹ̀ máa jẹ. ẹ̀yìn máa jẹ Ọọ̀ni ilé bàbá ẹ̀ nílé bàbá ẹ̀ ẹ̀dẹ̀ tí wọ́n ń sọ gbogbo àwọn aláwọ̀ anywhere ẹnìkan tó sọ pé most people tó kù lọ́yọ̀ọ́ they are not from here. of course. ẹgbẹ́ pé bíi Fúlàní. Now lórí ọ̀rọ̀ tí àbáwọ̀ Ẹlẹ́bùrú ìbọn sọ òun náà ni mo tún máa wá tún wá play fídíò tó tún kàn yìí. Ẹ rí wípé àwọn ọba yìí wọ́n ti rí ìwà ọ̀wọ̀ adé débi wípé ọ̀wọ̀ adé dìgírísì àwọn lọ́balọ́ba. Gbogbo àwọn ọba tí wọ́n lọ bá tí wọ́n lọ kí Ọ̀ràngún nìkan Ọ̀ràngún lílà nìkan òun ló jẹ́ kó wọlé. Ló jẹ́ kó wọlé. Ṣé ẹ rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé ìjọ́ wo lọ́ba yìí dé ná tó gbómi ìjà kaná wọ́n mọ tí wọ́n sọ nítorí pé ìrínisí nìṣe ni lọ́jọ́. Wọ́n ti rí wọ́n study ẹ̀ àwọn èèyàn study gbogbo wa wọ́n ń wo ìwà oníkálukú wa pẹ̀lú pé tó bá wà ní orí ipò ọba tó gbajúgbajà báyìí àwọn èèyàn fẹ́ wo ìwà ẹ̀ wọ́n fẹ́ wo ìṣe ẹ̀ wọ́n fẹ́ wo ìsọ̀rọ̀ sí ẹ̀ wọ́n fẹ́ wo relationship ẹ̀ pẹ̀lú àwọn ará ìlú pẹ̀lú àlejò pẹ̀lú onílé. Ọba yóò rẹ́rìn rí ẹ lọ mú fídíò bí tọba yìí tó ti rí ẹ̀rín rí tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ gan-an máa kò rẹ́rìn rí. Bàbá Ẹlẹ́bùrú mọ tí wọ́n sọ wọ́n mọ tí wọ́n sọ nípa ọba yìí àmọ́ separate video òun ni òun lọ́tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tá Àlùmọ́rúfù sọ torí pé Àlùmọ́rúfù ń tiẹ̀ ohun tí yóò jẹ ni ò jẹ́ kí bàbá yìí ó gbọ́n. Ipò tó dé Àlùmọ́rúfù dẹ̀ ń lérè padà lè rí ipò ọ̀hún jẹ torí pé bàbá ọba Ọ̀yọ́ tún jí ẹ̀ ti pa. Gbogbo èròǹgbà Àlùmọ́rúfù ni pé kó na jẹ àbá Ọ̀yọ́ tún jí ọ̀kan fi jẹ ọba lọ́yọ́ tún jí. Gbogbo plan yín tẹ́ ń ṣe yìí ó ti fail. Àmọ́ reality ó sì dúró pé n táwọn èèyàn ń sọ nípa ọba Ọ̀wọ̀ adé yìí òótọ́ ni. Ṣé Ẹlẹ́bùrú nìkan ló kọ́ sọ nípa ẹ̀ ni àwọn lọ́balọ́ba gan tún ń sọ wípé ẹni iṣẹ́ ẹ̀ níbi tó burú dé èèyàn tó burú ni. Mix mọ́ àwọn ìkẹrọ mẹ́rin báwọn lọ́kùn bẹ́ẹ̀ because kò lè jẹ́ típíkù ọmọ Ọ̀yọ́ kó máa sí ilé ó dàbí ìgbà tí ẹ̀yàn wò yàn lágbólé tí ẹ̀yàn dàgbà tó lọ tó dé wọ́n sọ pé ilé àlàpà ilé ìwọ̀n ò lè wọ́ bẹ̀ wọn ò lè dé bẹ̀ ilé náà ti bí wọn lè ju bẹ̀ yẹn lọ tó lè ju bẹ̀ lọ ní tó lè ju àwọn tí ó wà nínú ilé yẹn lọ
láyé